A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojúwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ló níròyìn. Kẹ́ ẹ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká sí omi mu, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun mà ló ti darapọ̀ mọ́ àwọn mùsùlùmí lágbàáyé fún ti ọdún ọjọ́ ìbí Ànábì Muhammad Maulud Nabi. Ààrẹ Tinubu èyí tó kí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin, múmìní àti múmìnà lọ́kùnrin lóbìnrin wípé wọ́n kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ti ayẹyẹ ọjọ́ ìbí Ànábì Muhammad Maulud Nabi tí wọ́n sì kéde ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kẹjọ ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ láti fi sinmi nílé láti darapọ̀ mọ́ àwọn mùsùlùmí lágbàáyé fún ti ọjọ́ ìbí Ànábì Muhammad. Nínú ọ̀rọ̀ kan èyí tí Tinubu fi léde lọ́jọ́ ìṣẹ́gun látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn àgbà pàtàkì sí ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà sọ wípé ayẹyẹ ti Maulud yìí ó kọjá ohun tí àwọn ènìyàn fojú sí ó ní yàtọ̀ sí ti ayẹyẹ Maulud yìí, ó yẹ kí àwọn mùmìnì àti múmìnà gbogbo mùsùlùmí kí wọ́n kọ́ àwọn ìwà rere tó ń ti àwọn ọ̀rọ̀ rere èyí tó jáde látara Ànábì Muhammad ká sì fi ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ní nípa èyí òun mọ̀ wípé àwọn ọmọ Nàìjíríà wọn yóò túbọ̀ kọ́ ẹ̀kọ́ èyí tó dá sí i. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó dáa ní ẹ̀kọ́ tá a lè kọ́ látara Ànábì Muhammad bíi ọ̀rọ̀ sísọ, ìfẹ́, ìbẹ̀rù Ọlọ́run, fífi ohun gbogbo lé Olúwa lọ́wọ́, bákan náà fífi Olúwa síwájú ohun gbogbo, ká sì dira wa mú, ṣera wa lóṣùṣù ọwọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ rere ló ń bẹ lára Ànábì Muhammad. Tinubu wá rọ gbogbo àwọn múmìnì àti múmìnà òdodo láti kọ́ṣe ìwà rere, ẹ̀kọ́ rere, ọ̀rọ̀ rere èyí tí a rí lára Ànábì Muhammad fi ṣe òdiwọ̀n ayé wa. Lákòótán, wọ́n rọ gbogbo àwọn lórí ẹ̀sìn mùsùlùmí láti fi ìwà rere, ìbẹ̀rù Ọlọ́run, ìfẹ́ àti ìṣọ̀kan kọ́ gbogbo àwọn ọmọlẹ́yìn wọn kí wọ́n lè fi èyí ṣe òdiwọ̀n ìgbésí ayé wọn. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí Dino Melaye òun mà ló ti rọ ààrẹ Bọ́lá Tinubu láti bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn ẹrù rẹ̀ ńlẹ̀ mọ́ kí Tinubu bẹ̀rẹ̀ sí ní máa palẹ̀ mọ́ àwọn ẹrù àti dúkìá àti tirẹ̀ kúrò ní ilé ìjọba nílùú Àbújá fún ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí Dino Melaye ti sọ lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán kan, níbẹ̀ ló ti sọ wípé láì béèrè ọ̀rọ̀ tàbí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kò sí ẹni tí ò ní rí nǹkan àbí méjì sọ nípa ètò ìṣèjọba Tinubu lórí ìnira ọ̀wọ́n gógó gbogbo nǹkan èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó mú wọ orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ni Dino Melaye ti tẹnu bọ̀rọ̀. Ó ní ní àkọ́kọ́, ó ní kò sí nǹkan kan tó ṣiṣẹ́ dáadáa ní orílẹ̀-èdè yìí mọ́ bíi ti tẹ́lẹ̀. Ó ní ebi ó ń bẹ ní ìlú, ètò ààbò òun náà ti mẹ́hẹ, bákan náà ìwà jẹbánu. Ó ní àwọn ẹ̀rí mẹ́ta wọn yìí fi hàn wípé Tinubu ti kùnà, ó sì ti já àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sítànmọ̀ tó ti kọjú wọn sóòrùn alẹ́. Ó ní òun yóò rọ ààrẹ Tinubu kó bẹ̀rẹ̀ sí ní máa palẹ̀ mọ́ pàápàá jù àwọn èyí tó bá wúwo nínú àwọn ẹrù rẹ̀ kó máa kó kúrò nínú ilé ìjọba Aso Rock ní ìlú Àbújá. Ó wá rọ àwọn tí wọ́n ń gbé lẹ́yìn ilé ìjọba náà, ìyún boys quarter, wípé kí gbogbo náà máa palẹ̀ rù mọ́ nítorí ìjọba tuntun yóò gba ètò ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà
lọ́dún 2027 lẹ́yìn ìdìbò sí ipò ààrẹ tó sì dáhùn lójú pé ààrẹ Tinubu yóò jákulẹ̀ nítorí ìgbáradì àwọn ẹgbẹ́ òṣèlú alátakò èyí tí wọ́n ń gbáradì rẹ̀ mọ́ yìí yóò yọ Tinubu kúrò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn ìdìbò ọdún 2027. ọmọye tó fẹ́ díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ọ̀gbẹ́ni Peter Obi Ouma ni ó sọ wípé òun ò faramọ́ gbólóhùn àti èròǹgbà ọmọye tóun náà fẹ́ díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress nínú ètò ìdìbò ọdún tí ń bọ̀ ADC eyín Alhaji Atiku Abubakar lórí ọ̀rọ̀ tí Atiku Abubakar sọ wípé tóun bá lè dé ipò ààrẹ lọ́dún 2027 òun yóò dá sísan owó orí epo fuel subsidy òun yóò dá padà. ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n lóhun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì. nígbà tí Peter Obi tóun fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní òun ò faramọ́ ọ̀rọ̀ tí Atiku Abubakar sọ ó ní bí Tinubu ṣe yọ owó orí epo tá a mọ̀ sí fuel subsidy yìí ó ní ìgbésẹ̀ tó dáni ṣùgbọ́n ìbéèrè tó yẹ kí gbogbo àwọn ènìyàn pàápàá jù àwọn ọmọ Nàìjíríà ó máa bèèrè lọ́wọ́ Tinubu ni wípé kí ni wọ́n fi owó ọ̀hún ṣe. gẹ́gẹ́ bí Peter Obi ti sọ̀rọ̀ náà nílùú Port Harcourt níbi ètò kan èyí tí àwọn oníròyìn ṣe àkójọpọ̀ ètò náà èyí tí àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba tí wọ́n ti péjú pésẹ̀ síbẹ̀ pàápàá jù àwọn olùdíje dupò ààrẹ láwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo. Peter Obi ní ní tòun bóun náà bá dórí ipò yìí lọ́dún tí ń bọ̀ bóun bí Tinubu ṣe yọ owó orí epo yìí náà lòun yóò ṣe ká ní wípé ààrẹ Tinubu kò tí ì yọ kúrò ní. ó wá ní bí Tinubu ṣe yọ ọ̀kún owó orí epo yìí ìgbésẹ̀ tó dáa ni ṣùgbọ́n àṣìlò àwọn owó náà síbi tí ò tọ́ ìwà jẹbánu lohun tí ó jẹ́ ìṣòro nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá ní ọ̀rọ̀ tí Àtíkù sọ ó ní kò sí ọ̀rọ̀ lórí rẹ̀ o nítorí wípé gbogbo wa la mọ̀ wípé àwọn ààrẹ ilẹ̀ yìí tó ti jẹ sẹ́yìn wọ́n ń sá pamọ́ sábẹ́ fuel subsidy láti máa kówó ná lọ́nà àìbófinmu. ó ní nísìnyí tí wọ́n ti wá yọ ọ́ kúrò ó ní ohun tí wọ́n ń lo owó ọ̀hún fún ní pàtó ìbéèrè tó yẹ kí a béèrè lọ́wọ́ ààrẹ Tinubu nítorí ìwà jẹbánu ó dágbádá ó wọ ẹ̀wù tóun ti ṣòkòtò àti fìlà bàtà lẹ́sẹ̀ sórí ààrẹ Tinubu àti àwọn tí wọ́n jọ ń ṣe ìṣàkóso ìtukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi ó rọ Atiku Abubakar láti gbé ọkàn rẹ̀ kúrò lórí wípé bóyá òun yóò dá sísan owó orí epo padà eyín fuel subsidy wípé Atiku yóò dá padà. ó ní tí Atiku bá débẹ̀ kó má gbìyànjú láti dá a padà mọ́ ohun tó ti lọ ó ti lọ. ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà èyí ni kí Atiku kó mú gbọ́ kó sì múlò. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ àwọn ènìyàn kan èyí tí wọ́n dá agbádá ìwà ìbàjẹ́ tí wọ́n gbé wọ̀ ní ìpínlẹ̀ Ògùn. gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tí wọ́n fi léde sọ wípé ààyè kan ni wọ́n ṣe àwárí rẹ̀ léyìí tí wọ́n ṣe àpèjúwe lédè òyìnbó baby factory níbi tí wọ́n ti ń fún àwọn obìnrin ọ̀dọ́ lóyún tí wọ́n sì mọ bímọ tí wọ́n gba ọmọ ọwọ́ wọn léyìí tí wọ́n ń ta àwọn ọmọ ọ̀hún tí ẹnikẹ́ni kò lè sọ pàtó àwọn èèyàn tó ń ra ọmọ náà àti ìdí tí àwọn èèyàn wọ̀nyí fi ń hùwà ìwà búburú iṣẹ́ ibi yìí. gẹ́gẹ́ bí ìròyìn èyí tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn eyín ọ̀gbẹ́ni DSP Olúṣèyí Babáṣèyí fi léde ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kẹjọ ọdún yìí sọ wípé àwọn ọlọ́pàá tó ń bẹ ní agbègbè Mòwe ló gbọ́ ìròyìn ọ̀hún tí wọ́n sì ta mọ́ra. ààyè ọ̀hún tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi náà ló wà ní agbègbè Mòwe ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdèwò. wọ́n ní ọjọ́ ajé ní nǹkan bíi aago 8 òwúrọ̀ ọjọ́ ajé ọjọ́ 24 oṣù kẹjọ ọdún yìí làwọn ọlọ́pàá agbègbè Mòwe ni wọ́n ta mọ́ra lọ sí àyè náà tí wọ́n sì rí àwọn ènìyàn ọ̀hún. gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní agbègbè tí wọ́n ti ń hùwà iṣẹ́ ibi yìí àti ilé tí wọ́n ń lò òun ló wà ní àdúgbò tí wọ́n pè ní Tolúwalàṣẹ ní Abarẹ́ village nítòsí
nítòsí ìgbárinmọ́lẹ̀ nílùú mọ̀wé ní ìjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owódé ní ìpínlẹ̀ ògùn tí wọ́n sì rí àwọn obìnrin méjì tó wà nínú oyún èyí tí wọ́n ti kó sí àkàtà àwọn ọlọ́pàá báyìí tó ń ti àwọn ọmọdé 4 èyí tí ọkùnrin jẹ́ 2 tóbìnrin sì jẹ́ 2. wọ́n ní àwọn 6 léyìí tí wọ́n lọ́wọ́ nínú àwọn ìwà ìbàjẹ́ yìí èyí ni wọ́n ti rọ́wọ́ tó tí wọ́n ti wà ní àkóló àwọn ọlọ́pàá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. àwọn aláboyún tó ń bẹ nínú oyún èyí tí wọ́n ti rí kò iná ní Ilésanmí Folúkẹ́ tí í ṣe ọmọ ọdún 23 tó ti oyún oṣù 7 èyí tó ń bẹ nínú rẹ̀ àti arábìnrin Ejikwa Melody ọmọ 20 ọdún tó ti oyún oṣù 8 èyí tó wà nínú rẹ̀. ní àkótán nínú ìròyìn fún ti tòní, àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ojú wòye wọn dá èsì ọ̀rọ̀ kan padà fún ìgbésẹ̀ àti ìhùwàsí ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti Yorùbá àti ti èdè òyìnbó eyín arábìnrin Fúnkẹ́ Akíndélé lórí ayẹyẹ ọjọ́ ìbí ọdún 49 49 years èyí tó ṣe nínú ọ̀sẹ̀ yìí lẹ́yìn ikú gbajúgbajà àgbà ọ̀jẹ̀ òṣèré sinimá àgbéléwò Alhaji Taiwo Hassan èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó. gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọjọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọjọ́ 23 oṣù kẹjọ ọdún yìí ń l'Ògògó dágbére fún ayé. ọjọ́ ajé tí ṣe ọjọ́ 24 oṣù kẹjọ ọdún yìí bákan náà ni wọ́n sin Ògògó tí wọ́n fi eru èpẹ̀ fèèpẹ̀ ní ìlànà ti mùsùlùmí nílùú Ìlaró ní ìpínlẹ̀ Ògùn. wọ́n ní bíi wákàtí 7 lẹ́yìn èyí ni wọ́n rí Fúnkẹ́ Akíndélé tó bẹ̀rẹ̀ sí ní fi àwọn fọ́nrán àti àwọn àwòrán kan sórí ìkànnì ayélujára rẹ̀ fún ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tó ṣe, èyí tó mú kí àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ Ògògó tó ń ti àwọn ọlọ́gbọ́n olóye ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní pe Fúnkẹ́ Akíndélé sí àkíyèsí wípé àwọn tiẹ̀ kí fún ti ọjọ́ ìbí ṣùgbọ́n kì í ṣerú àsìkò yìí òun ló yẹ kí Fúnkẹ́ ṣe ọjọ́ ìbí yìí, ó ló yẹ kí wọ́n sún síwájú díẹ̀ ni láti lè bu ọlá ẹ̀yẹ ìkẹyìn pẹ̀lú ìdárò fún ti ìpapòdà Ògògó èyí tó dágbére fún ayé. wọ́n rán Fúnkẹ́ Akíndélé létí wípé orépẹ́ aṣiwèrè gbàgbé, ẹni tó bá ṣu ó lè gbàgbé ṣùgbọ́n ẹni tó kó kò lè gbàgbé. wọ́n ní àwọn mọ ipa ribiribi èyí tí Ògògó tó kó fún ìdàgbàsókè ìjẹ́ èèyàn àti ìgbé ayé Fúnkẹ́ Akíndélé kóhun náà tó débi tó wà yìí. wọ́n ní ìbájẹ́ wípé lótìtọ́ lódodo ló ní ìfẹ́ Ògògó dénúdénú ni. ó ní ọjọ́ ìbí rẹ̀ yìí ń ṣe ló yẹ kó yẹ díẹ̀ síwájú kí ọ̀rọ̀ Ògògó tiẹ̀ ṣì kúrò ńlẹ̀ náà kó tó di wípé ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí náà. àwọn ọmọ Nàìjíríà ní àwọn ti sọ wípé lágboolé amúlùúdùn pàápàá jù àwọn òṣèré sinimá àgbéléwò ìfẹ́ ojú lásán ni wọ́n bára wọn lò, kò sí ẹni tó fẹ́ràn ara wọn dénú tí kì í bá ṣe bẹ́ẹ̀ kì í ṣerú àsìkò yìí ń ló yẹ kí Fúnkẹ́ Akíndélé sọ wípé òun fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí léyìí tó mọ̀ wípé ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti agboolé amúlùúdùn ó kún fún ọgbẹ́ ìpapòdà ikú Ògògó. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní ju báyìí lọ fún ti tòní. títí dìgbà míì tẹ́ ní àǹfààní láti gbọ́ tòrìn míì nílé iṣẹ́ wa, mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. ẹ ṣeun fún ìfẹ́ tẹ̀ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.